tẹ́ bá ní pé èmi bú bọ̀dá Saheed Balogun ẹ̀gbọ́n mi ni mo dẹ̀ tó bú ni mo bú n tó bá wùn mí máa fi rọ nígbà tẹ́ gbé ogun dìde tẹ́ bá tiẹ̀ jẹ́ ní film industry there's no how bọ̀dá Saheed Balogun will write his story he will not write my name yes tí bọ̀dá Saheed Balogun bá pe film tó bá pe pé àwọn fẹ́ ṣe film yes ẹ lọ bèrè mo challenge bọ̀dá Saheed Balogun èmi nìkan máa pọ̀ sẹ́yìn máa ní ẹ̀gbọ́n mi ò fẹ́ owó yín tó bá kù díẹ̀ káàtó I will do my little support ẹ ti gbàgbé ní gbogbo yín ẹ ti gbàgbé pé ìgbà táwọn kan tí wọ́n tẹ̀lé àǹtí mi Fathia tọ́lọ́wọ́n á jẹ́ kó dáa fún tọmọtọmọ ẹ̀ tá ṣoríire tí gbogbo ọmọ ẹ máa ṣoríire ìgbà tí gbogbo wọn yìí tí wọ́n tẹ̀lé àǹtí Fathia lọ ẹ ti gbàgbé ẹ ṣe béèrè pé ta ló kù bọ̀dá Saheed Balogun kù ẹ béèrè pé ta ló kù bọ̀dá Saheed Balogun kù ẹ ti gbàgbé ni ẹ ti gbàgbé ẹ má gbàgbé Yorùbá wọ́n mọ̀ pa máa ń gbàgbé ọ̀rọ̀ lọ́ ṣe máa ń ba yé àwọn tó ti lógo jẹ́ láàrin wa wọ́n mọ̀ pa máa ń gbàgbé ọ̀rọ̀ mo réyàn kan tó bẹ́ẹ̀ náà lè ṣe bá Saheed Balogun jà mo tó bá jà ní ẹ̀gbọ́n mi ni mo tó bá ẹ̀gbọ́n mi ni nígbà tójú ń pọ́ngún ẹ̀ àwòdì mi bara nígbà tí wọ́n wá finish ìyàwó wọ́n tún wá padà wọ́n tún wá embrace ọkọ I saw everything coming then ṣe bọ́ọ̀rẹ́ àǹtí Fathia ni wọ́n ń gbà yẹn ó ṣe jẹ́ ìgbà táǹtí Fathia bẹ̀rẹ̀ sí ní táǹtí yẹn bẹ̀rẹ̀ sí ní rí àánú gbà ní ìlú Turkey làwọn náà di landlady sílùú Turkey ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ ọmọ àtìrò tó rọ wọn bà tẹ̀sẹ̀ kan ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ má dẹ̀ sọ̀rọ̀ fún yín ó ṣe ta ló kọ́kọ́ mú wọn dé Turkey ta ló rà àánú gbà ní Turkey ta ló kọ́kọ́ ń raṣọ ní Turkey ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ business ní Turkey it was àǹtí Fathia Balogun inú mímú àǹtí Fathia Balogun kí náà ṣe fún àǹtí yẹn ẹ má gbàgbé pé èmi àtàǹtí Fathia Balogun a kì í ṣe pàdé o bọ̀dá Saheed Balogun lè mí mú because gbogbo wọn ọ̀dọ̀ àǹtí Fathia ni wọ́n lọ gbogbo wọn pátápátá ọ̀dọ̀ àǹtí Fathia Balogun náà lọ ìgbà iná máa ń pe àǹtí Fathia Balogun ní igua àǹtí mi tọ́lọ́wọ́n bá mi ṣoore fún tọ́lọ́wọ́n bá mi ṣe dáadáa fún tọ́lọ́wọ́n bá mi fi lọ́kàn balẹ̀ tí gbogbo ọmọ tó tara ẹ̀ jáde tó máa ṣoríire níbo làwa wà ńgbà táǹtí Fathia Balogun make owó ní UK ta ni yálà yarú àwa yìí nígbà táǹtí Fathia Balogun ti ń ṣe big girl ní UK níbo ni gbogbo wa yìí wà àǹtí Fathia Balogun ò kéré nú ayé epitome of beauty ìyálàyà anybody ní film industry ìyálàyà wọn she came from UK she came in with money kò fòṣìwọ́ film industry ńgbà tó dé wọ́n ṣe bí ọ̀rẹ́ wọ́n lọ súnmọ́ àǹtí yẹn náà bínú ẹ ṣe rí bọ́kùn ẹ ṣe rí lélẹ́yìí tínú ẹ funfun nígbà tí gbogbo wọn lọ they work against bọ̀dá Saheed Balogun I was the only one that stood for nítorí bọ̀dá Saheed Balogun lèmi ò ṣe close man àǹtí Fathia Balogun àǹtí Fathia Williams yes ọjọ́ pẹ́ òpònú gbàgbé ọ̀rọ̀ èmi lẹ fẹ́ fi kọ́rẹ́ ti báyìí pé mo ti di speaker gbogbo àṣírí tó wà ń bẹ̀ pátápátá ni máa sọ fún yín ẹni mo bá kí lórúkọ ẹ̀jà kí lórúkọ sister wa yìí kí lórúkọ sister wa yìí àǹtí Rónkẹ́ yes bàbá àǹtí Rónkẹ́ jà mo tó bàjà mo tó láti bàjà ọjọ́ pé aṣiwèrè gbàgbé ore ẹ̀yin ìka ẹ̀dá mo tó bàjà tí n bá lagi mọ́ lórí èmi ni mo tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kò sí ẹni tó tó bẹ́ẹ̀ tó lagi mọ́ lórí wọ́n pẹ́ kí lórúkọ bàbá wa yìí ti ń jẹ́ bàbá wa tó wà l'Amẹ́ríkà yìí àrà òsàn bá mi tọ́lọ́wọ́n á jẹ́ kó dáa fún yín tẹ́ máa kéré oko wálé mi ò lè gbàgbé ìgbà táǹtí Rónkẹ́ Òṣòdì Òkè bí ọmọ ọwọ́ wọn yẹn èyí tó dàbí òyìnbó yẹn a jọ wà ní Texas ni bàbá àrà òsàn wá pè mí wípé kí n wá bá wọn ṣiṣẹ́ iṣẹ́ Lọlá Fádùrì ó wà lórí Instagram mo challenge ẹ wá tú mi fó tí n bá parọ́ sọ pé Lizzy Anjorin ó parọ́ eléyìí it was Lọlá Fádùrì's job bàbá àrà òsàn pè mí Lizzy wá bá mi ṣiṣẹ́ mo níṣẹ́ ta ni wọ́n ní lady kan jẹ́ Lọlá Fádùrì mo dẹ̀ sọ iye tí mo fẹ́ gbà fún ní no problem kí n máa bọ̀ mo wo woman yẹn báyìí pẹ̀lú ọmọ lọ́wọ́ mo mọ bí gbogbo nǹkan ṣe rí nígbà yẹn mo mọ bí everything ṣe rí mo dẹ̀ pé bàbá àrà òsàn mo ní ẹjọ́ ṣé mo lè bá lady yẹn sọ̀rọ̀ ó ní go ahead
wọ́n dẹ̀ fún mi number lady ẹ̀ mo ní Lọlá Fádúrì, can you do me a favour? Only what? Mo ní I am here with one of my beautiful sister Aunty Ronke Oshodi, okay, can you please buy 2 tickets and use 2 of us for your movie? She said no, that she only need me. I said no, if you are not calling her, I will not come. I challenge you, Lọlá Fádúrì, come online and come and debunk it. I challenge Baba wa Alálùbáríkà. Gbogbo yín ò mọ̀ di ọ̀rọ̀. Ìkà ni yín o Yorùbá, ẹ ń ṣèyàn o. Ẹ ń ṣèyàn o, ìkà ni yín o. Ìkà ni yín. Ẹ kì í ṣe èèyàn. Kò kí n ṣe gbogbo Yorùbá o. Ọmọ tó láàánú ni mí. Ọmọ dáadáa ni mí. Ọmọ tó pé tí n bá ń jẹ, mo kì í dá jẹun ni. Èmi ò kì í dá jẹun. Mo pressure Lọlá Fádúrì. Oúnjẹ Duchess Lọlá Fádúrì or something. This is her page. Let me show you her page. I challenge you, Lọlá Fádúrì. Yes, I challenge you. Come and debunk it. Simba Paro. They won no yekin. I did not go because I want her to use Mrs. Ronke Oshodi. Okay, this is her page, Lọlá Fádúrì. This is her page. I challenge you, Lọlá Fádúrì. If I am lying, come online. Torí ẹni tó bá wá ń gbé àwọn artist kan tọrọ bára lẹ́nu bá ṣe ṣera wa ni. Bá ṣe ṣera wa ló jẹ́ kó máa gbé Lọlá Fádúrì. Lọlá Fádúrì. This is her page. I'm going to show you her page. Yes. Lọlá Fádúrì Duchess. This is I don't lie. This is her page on Instagram. Go and DM her. This is her page. This is her page on Instagram. Baba Arosan bá mi jà. Mo ní my daddy, I cannot leave this woman. Ẹ bá mi bẹ̀ Lọlá kó bá mi fún woman níṣẹ́. Any amount, okay. Ẹ jẹ́ kó gé owó mi sí méjì. And Lọlá Fádúrì called me. She said, you want me to split your money into 2? I said yes. Split into 2. Only okay, no problem. And she bought ticket for 2 of us. We traveled down to New York to go and feature inside Lọlá Fádúrì's job. Where were you? All of you attacking me today, lying. Lè gbé mi ṣubú, Yasin. Torí mo di òtítọ́ mú ẹrù mi. Ẹ̀yin ń wojú Ọlọ́run wo ọkàn. Lè gbé mi ṣubú. You guys, wonder reason tí mi ṣe ṣubú. Torí mo di òtítọ́. Torí mo di òtítọ́ mú ẹrù mi ni mi ṣe ṣubú. Ẹ rí adúrú court case, police case tẹ́ gbé sí mi níwájú. Ẹ rí pé mi ò ṣubú, mi ò lè ṣubú. Lọlá Fádúrì, I am challenging you. If what I'm saying, if I'm lying, come and debunk it. And Lọlá Fádúrì booked for 2 of us. We traveled down to New York. That was when I met this lady, Mistura Aturamu. That was when I met Mistura Aturamu. Kí ló ṣẹlẹ̀ ní New York. Wọ́n padà ṣàbúrú fún mi ní New York. Tí Lọlá Fádúrì sọ pé, no, I will not take this. Kíní bá ìṣẹ̀lẹ̀ ṣe lójú Lizzy. Mo mọ nǹkan tójú mi rí. Mo dẹ̀ tún pa mọ́ra. Baby kékeré tó wà lọ́wọ́ Mrs. Ronke Oshodi òkè. Èmi tí mo máa ń pọn ọmọ yẹn rẹ̀ ní baby. Èmi tí mo máa ń pọn ọmọ yẹn rẹ̀ ní baby. Èmi tí mo máa ń pọn ọmọ yẹn rẹ̀ ní baby. Lọ́dọ̀ bọ̀dọ̀ Láníyan ní Texas. Kí lorúkọ ọ̀dọ̀ wọn iná? Help me ẹ̀yin ará America. I have paid my dues. I have tried my best. I have done my best for people. Ọlọ́run rí pé funfun báyìí nínú mi. Anybody tí mo bá bájà, mo tó bájà ni. Yes, mo tó bájà ni. Torí ẹ mọ̀ tó fàjà wá. Mọ̀ tó fàjà wá. Mọ̀ tó fàjà wá. Lọlá Fádúrì bear me witness. Èmi ni mo mọ̀ nǹkan tójú mi rí ní New York. Tẹ́ bá rí anybody ní film industry wa tí wọ́n bá gbé wá tọrọ bára. Foundation wa ni ní film industry ní Yorùbá community. Foundation wa ni. Ṣé a ní àwọn celebrity tó mọ governor ni? Àbí a ní celebrity tó mọ ministers? Àbí a ní àwọn celebrity tó mọ èèyàn ńláńlá? Ṣùgbọ́n àwọn tó ní inú rẹ̀ láàrin wa kí la fi san wọ́n? When Baba Suwe was alive, nígbà tí Baba Suwe tí wọ́n sick, èmi ni mo kọ́kọ́ pay donation, èmi ni mo kọ́kọ́ sanwó. Nígbà yẹn tówó sì níyì. Yomi Fabiyi, come and bear me witness. I was the first person that donated 500,000 naira. That very day, no ló gbé sórí social media. Wọ́n ní èmi sọ pé kó má dáwó fún Baba Suwe. Èpè tí wọ́n ṣe fún ọ̀tá mi ló ń lọ níbẹ̀ yẹn. Ẹ wá ní kí n má di speaker.
ẹni kí n má sọ̀rọ̀.